alágbára àkọ́kọ́ tí yóò ṣàbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n Agodi ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí olórí Ọọ̀ni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ ìyún olórí Ṣílẹ̀kùn Ọlánáúmì ó mà ní gbajúgbajà pásítọ̀ ni tó jẹ́ pásítọ̀ obìnrin tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Agape Christian Ministry Worldwide ìyún arábìnrin Fúnkẹ́ Felix Adéjùmọ̀ ó ní ẹni àkọ́kọ́ tí yóò jẹ́ gbajúmọ̀ èèyàn tí yóò ṣàbẹ̀wò sí olórí Ṣílẹ̀kùn Ọlánáúmì nínú ọgbà ẹ̀wọ̀n tí obìnrin náà tó sì ti jẹ́ kí ó di mímọ̀ ipò tó bá olórí Ṣílẹ̀kùn Ọlánáúmì nínú ọgbà ẹ̀wọ̀n Agodi ní ìlú Ìbàdàn. Ẹ rántí pé lọ́jọ́ 18 oṣù kejìlá ọdún tí a wà yìí the 18th of December 2024 ẹni olórí Ṣílẹ̀kùn Ọlánáúmì ló máa wọ́ ga o èyí tí Yorùbá ń pè ní wàhálà ní ìgbà tí ó ṣètò ayẹyẹ láti ṣàánú àwọn ọmọdé láti dùn wọ́n nínú fún òpin ọdún tó fẹ́ pín ẹ̀bùn àti owó fáwọn ọmọdé 5,000 tó sì jẹ́ pé iléèwé Islamic High School tó wà lágbègbè Báṣọ̀run ní ìlú Ìbàdàn ni wọ́n ti fẹ́ ṣe ètò ẹ̀bùn pínpín yìí ṣùgbọ́n kàyéfì ńlá ló jẹ́ wípé kí aago 10 òwúrọ̀ tó fẹ́ ṣe ètò náà kó tó lù ńṣe ni òbítíbitì èrò tó ju èèyàn 5,000 lọ tí wọ́n ń retí ìyún àwọn tó ti ń súnmọ́ 9,000 iná mà ti yabo iléèwé náà kódà tí wọ́n ní àwọn òbí kan wọ́n ń ju àwọn ọmọ wọn láti orí fẹ́ǹsì sínú ọgbà náà ni níṣe ni ọ̀rọ̀ sì ti ń di wòtìwòtì láàrin aago 6 sí aago 7 táwọn èèyàn ti ń tẹ ara wọn pa láì tiẹ̀ tí jẹ́ pé tó bẹ̀rẹ̀ tó sì jẹ́ pé ìyún ọmọdé bíi 35 35 children ni wọ́n kú níbi ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n gbé ẹ̀mí mì èyí tó jẹ́ kí ariwo sọ ní ìlú Ìbàdàn àti gbogbo Nàìjíríà eléyìí ló máa jẹ́ kí ìjọba kan tẹ̀sí àtọrùn bọ̀ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ làwọn agbófinró wọ́n gbé olórí Ṣílẹ̀kùn Ọlánáúmì àti ẹni tó jẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn tó tún ní rédíò Àgídìgbò FM ní ìlú Ìbàdàn ni ìyún Alhaji Oríyọmí Hamzat tọ́nájọ ṣàgbátẹrù ẹ̀ tó sì jẹ́ pé ilé ọgbà ẹ̀wọ̀n lọ́ní káfíà méjèèjì pamọ́ sí lọ́jọ́ 13 oṣù kìíní ọdún tá a wà tí ìgbẹ́jọ́ wọn yóò bẹ̀rẹ̀ ṣá o ẹni tí yóò jẹ́ gbajúgbajà èèyàn àkọ́kọ́ tí yóò ṣàbẹ̀wò sí olórí Ṣílẹ̀kùn Ọlánáúmì ó ní pásítọ̀ Fúnkẹ́ Felix Adéjùmọ̀ tó ní ìjọ Agape Christian Ministry Worldwide tó sì tún jẹ́ obìnrin tóun náà fẹ́ràn kó máa ṣàánú àwọn èèyàn òun ló mà ti ṣàbẹ̀wò sí Ṣílẹ̀kùn Ọlánáúmì nínú ọgbà ẹ̀wọ̀n kódà ní ìgbà tí obìnrin náà tó ṣàbẹ̀wò sí olórí Ṣílẹ̀kùn Ọlá ló kéde lórí ẹ̀rọ ayélujára pé òun ti ṣe àbẹ̀wò sí olórí náà tó sì jẹ́ pé ọ̀rọ̀ inú Bíbélì ló kọ sí láti fi ṣe àtìlẹ́yìn fún Ṣílẹ̀kùn Ọlánáúmì àti láti fi lọ́kàn balẹ̀ pé yóò borí ìṣòro tó wà gẹ́gẹ́ bó ṣe kọ ọ̀rọ̀ náà nínú èdè òyìnbó ní orí ẹ̀rọ ayélujára ó ní I was in Ibadan, Nigeria to visit Queen Ṣílẹ̀kùn Ọlánáúmì Ògúnwùsì. This also shall pass. Psalm 46. God is our refuge and strength, a very present help in trouble. Èyí tó túmọ̀ ní èdè Yorùbá ni pé mo wà ní ìlú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà láti ṣàbẹ̀wò sí olórí Ṣílẹ̀kùn Ọlánáúmì Ògúnwùsì. Ó dá mi lójú pé eléyìí ìyún ìdààmú yìí ó máa kọjá lọ. Ìwé Sáàmù orí 53 ó sọ pé Ọlọ́run ni olùrànlọ́wọ́ àti agbára wa lọ́wọ́lọ́wọ́ ní ìgbà ìpọ́njú. ṣá o pásítọ̀ Fúnkẹ́ Felix Adéjùmọ̀ gbajúgbajà pásítọ̀ tó tún jẹ́ aláàánú tó lóyìnbó pè ní philanthropist ó ti ṣàbẹ̀wò sí olórí Ṣílẹ̀kùn Ọlánáúmì Ògúnwùsì nínú ọgbà ẹ̀wọ̀n ìlú Ìbàdàn o tí ó sì ti fi ọ̀rọ̀ inú Bíbélì tó ti fi mú obìnrin náà lọ́kàn le.